àgbè tó lóhùn ọgbọ̀hún mi ròkun mo ní ọmọ gbèrò òkun mọ́ o àlùkò tó lóhùn ọgbọ̀hún mi rọ̀ ọ̀sà o sì dákun mo ní ọmọ gbèrò ọ̀sà mọ́ mo fẹ́ fi kólúwá ṣe yìí o ọmọ àjọmọ̀lé tí sọjọ́ bí lónìí mo wá kí kórí jẹ́ òpẹ́ o. ẹ̀wẹ̀ sókú ọdún o ẹ̀wẹ̀ sókú ọdún o Ìjẹ̀bú alárẹ̀ ayé àyẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ sókú ọdún o ẹ̀wẹ̀ sókú ọdún o ẹ̀wẹ̀ sókú ọdún o Ìjẹ̀bú alárẹ̀ ayé àyẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ sókú ọdún o ọmọ Ìjẹ̀bú náà dà òun náà rèé ọlọ́jọ́ bí náà dà o òun náà rèé Olúwaṣeyì náà dà òun náà rèé Ayọ̀lá ṣe ní náà dà o òun náà rèé ọlọ́jọ́ bí náà dà òun náà rèé ẹ bá ń k'Olúwaṣeyì o adúmáradàrọ̀ àlòbìnrin ọmọ kan bí wọ́n mi lò lórí ìrì aya lónìí mo rí ibà lọ́dọ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọdún ẹ̀ lóde òrógbó ló ní ogbó obì ló ní ọmọ bí kú dànù ẹ̀wà ló ní ọmọ wa kò sì mọ bẹ́ẹ̀ ọdún kò ní dé ká mọ́ ṣe rí ọ̀hún òbí irun pẹ́pẹ́pẹ́ lòun ṣe ń lé àárọ̀ o àtẹ̀pẹ́ báyìí lẹ́sẹ̀ mi tẹ̀ náà ó ṣọdún owó ó ṣọdún ọlá wọ́n sì sọdún yìí láwùjọ màmá Mariam mẹ́bí wọn náà ní kí n màmá ṣe mí lóore ó kú ọdún o màmá fi káyọ̀ mi dákun mọ́ dá gọ́jọ́gọ́jọ́ màmá dára sí mi ọdún ẹ lóde o ìwọ wá nírẹ̀lẹ̀ ó sì mọ̀gá ọmọ àjọmọ̀lé mẹ́bí wọn náà ní kí n ọmọ wọn níjẹ̀bú gbò sani ṣẹlẹ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ àṣẹ ìsàmọ́dún ara pápá lábẹ́ tìbí kìjàkìjà lábẹ́ ṣe òjòjò níṣòwò kọ́mọ́lé náà jà kókókó lárọ̀ tálẹ̀ Ayọ̀lá ṣe ní òkè rẹ̀ mi Ayọ̀lá ṣe ní mẹ́bí wọn náà ní kí n bínú lé ló bá wà ní òwòde mo lẹ́kùnlé ló bá wà ní òwòde wò yàrá ló bá wà ní òwò kọ̀ọ̀kanlé àyájọ́ bí rẹ̀ ló ní jẹ́ kórí jẹ́ òpẹ́ ní ayé ikú ọmọ níjà ọgbà lọ́wọ́ àwọn ọdún ẹ̀ lóde Olúwaṣeyì o gbogbo London ìwọ ọmọ ní fọdún èyí so òpin lágbára Ọlọ́run ọba ogójì ọdún láyé dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ọba tó tún jẹ́ òrọ́jọ́ tó ní ọ̀pọ̀ lọ́jọ́ bí yín o tán ti kú ọ̀pọ̀ lójú lọ́tọ́ ti rè wálé àṣà o a ò fi yọ̀ wọ́n àfi gbogbo Olódùmarè ga ní fún dídá tó dá ọ sí ìwọ wá ní fọdún èyí so òpin lágbára Ọlọ́run ọba Ọlápéjú ló pè mí sórí aago òjò Ọlátúndùn ní Birmingham ló ní kí wọ́n mọ̀ kí wọ́n méje mẹ́jọ ó ló nínú rẹ̀ oníwà ààrẹ ó ní kò mọ̀ níjà ọgbà lọ́wọ́ àwọn ọdún ẹ̀ lóde ó ní kí ọgọ́rí ewu o ó ní kí ọ bí ẹlẹgbẹ̀rin ọ̀kẹ́ o bí ẹlẹgbẹ̀rin ọ̀kẹ́ bóyá sì jẹ́ mi ní o tèmi ó ní bọ̀dé pa láwọn bàbá tó gbé bí ọlọ́wọ́n ọdún ẹ̀ lóde ó ní kò mọ̀ níjà ọgbà lọ́wọ́ àwọn okú ọdún ṣó ní máa ní ṣó Olúwaṣeyì ṣó ní máa ní ṣó pa láwọn bàbá tó gbé bí ọlọ́mọ torí lá ló mórí kì í yàn o èmi mọ̀ bọ́ tí kò kílẹ̀ àwọn bàbá rẹ̀ tó fi ń fún ní lówó ọmọ orí mo lù sí dákun mọ́ gbọ́dìdọ̀ ẹnu mi ọmọ ọlọ́jà gbóná pókìlẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ onígbà adésúre òrìṣà jẹ́ lábí Oníkòyí o ọmọ agbóró púpọ̀lẹ̀kùn dẹ́nà pókìlẹ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ onígbó mẹ́fà o ọmọ àfẹlẹjà ọmọ gbósọmí jùlé lọ ọmọ àgbàròjò tí bá níjà kápáǹtì lé lọ nínú ilé àwọn bàbá rẹ̀ ọmọ ẹ̀ǹkúlé lọ́tàwà inú ilé láṣẹ bí ń gbé o ọmọ ọ̀nà yẹ̀lú o ọlọ́jà gbó ọmọ sàlẹ̀ jẹ́jẹ́ ọmọ sàlẹ̀ jẹ́jẹ́ ọmọ sàlẹ̀ jẹ́jẹ́ bí ẹni olóbìnrin rí ogún àyà ń bẹ nílé nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ onígbó mẹ́fà o ọmọ símọ́lẹ̀ oníjàsí náà ń pókìlẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ ojú romi o tí fàkọ́bí rẹ̀ tún lù ṣe nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ bẹ́ẹ̀ fọ́kẹ́ kò ní Ìjẹ̀bú ìbáyín ní mẹ́gùn ọgbó rẹ̀ mọ́ ọmọ àfíjù Ìjẹ̀bú tí fọkọ rẹ̀ já àpò lọ wọ́n ní bówù jẹ́ báwọn ẹni ẹni wíní bówù jẹ́ báwọn ẹni
fẹ́ni rẹ̀ dòkú sọdún alágẹmọ lẹ́ẹ̀mádùnmáde o mádùnmọ́kò pẹ̀lú ẹ̀jẹ̀ ọmọ ẹlẹ́bí ẹ̀ ò kòkò mọ̀gà yìí ti fẹ̀yàwó kéègbékéègbé nínú ilé àwọn bàbá rẹ̀. Happy birthday to you o Olúwaṣèyí ti sọ́jọ́ bí lónìí mo wá kí o kórí jẹ́ òpẹ́ láyé kó dàgbà kó dògbó kó dàgbà kó dògbó lágbára Ọlọ́run Ọba. ọ̀rẹ́ rẹ̀ Ọlápẹ́jú ní Birmingham ló ní kí wọ́n mọ̀ kí ọ méje mẹ́jọ ó ní wọn ò ní fọdún èyí so òpin lágbára Ọlọ́run Ọba. tọ́ba wá níta ló ń kọ́ yẹn wí sétí gbọ̀ rẹ̀ Òṣùpá Akéwì lèmi jẹ́ èmi l'Àfíjà Akéwì tí wọ́n ń wí Àfíjà Akéwì tó gbòde ọmọ lókè o